Naam. ẹ ń sọ ọ̀rọ̀ kan bọ̀ wá ẹ ń yanjú ọ̀rọ̀ kan ẹ wá bá ọ̀rọ̀ náà débi ẹ ń gbàtẹ́ ń sọ̀rọ̀ yẹn ẹ wá ní ìsìláàmù àwọn bìkan ẹ wá ní ọ̀rọ̀ ọ̀nà báyìí pé ìsìláàmù ti ń bẹ́ẹ̀ àmúlùmọ́là ni ìbéèrè méjì ló wà lábẹ́ torí àárín oríṣiríṣi àwọn èèyàn kódà àárí àwọn tí ń sọ̀rọ̀ pé bóyá àwọn ilẹ̀ ń bá wí àwọn ilẹ̀ ń bú aláfà kan jẹ́ ní inú ń bàjẹ́ wọ́n ṣe láfà jákèmálì sọ̀rọ̀ nǹkan báyìí alákọ̀ọ́kọ́ ni pé wọ́n ní àwọn ilẹ̀ Yorùbá ń gbàtẹ́ ní àwọn ìsìláàmù àwọn ọ̀nà báyìí wọ́n ní ilẹ̀ Yorùbá lẹ mìíní pé ilẹ̀ Yorùbá lẹ̀ ń bá wí ẹlẹ́ẹ̀kejì mẹ́ẹ̀ ni pé wọ́n ní ẹ̀ ń fọ Ìlọrin mọ́ torí ẹ sọ wípé lẹ́yìn láti Kánò nílẹ̀ Haúsá wọ Ìlọrin ní ìsìláàmù bẹ́ẹ̀ píọ̀ àwọn ọ̀nà báyìí ìsìláàmù tiwọn àmúlùmọ́là ni wọ́n lè ń fọ Ìlọrin mọ́ wọ́n láwọn àfáà lọrin ẹ̀ ń fọ̀ wọ́n mọ́ bí àwọn àfáà lọrin nìkan ni wọ́n mọ́ jù àwọn àfáà ilẹ̀ Yorùbá ẹ̀ ń dagrade wọn ẹ̀ láwọn àfáà ilẹ̀ Yorùbá pé àwọn o alámúlùmọ́là ni wọ́n. wí bẹ́ẹ̀ wí bẹ́ẹ̀. àwọn èèyàn máa sọ̀rọ̀ sí yẹn lẹ́nu. wọ́n máa ń sọ sí yín lẹ́nu. ntí yẹn ọba sì wí tí wọ́n bá wí sí yẹn lẹ́nu ìyẹn gbọ́dọ̀ dá padà wípé yẹn wí bẹ́ẹ̀. ntẹ wí kọ́hún ntẹ sìgbàlérò kọ́hún. àmọ́ ntí ń bá wí bẹ́ẹ̀ bá sọ wípé ntó wíhun ntó wí rèé tọ́ba jẹ́ ntí mo wí ẹni mo wí bẹ́ẹ̀ tọ́ba yẹ pé kí n ṣe sọ́ọ̀rì wà ní fèrè jèmí. ọ̀dà ibi tẹ́ wàá ń lọ mbẹ́ ẹ̀ sọ. ṣé ẹ rí ntí ń ṣẹlẹ̀ ń bẹ̀ ni wípé ìgbà tí ń sọ̀rọ̀ náà ó rí pé ìdákọ̀ pé ibìkan bọ̀ kí àwọn gbogbo àwọn ọ̀nà báyìí. ẹ̀kan láwọn ọ̀nà báyìí. ó ti bá nígbà mọ́ lọ́nà báyìí wọn kéèyàn wá nígbà náà onílẹ̀ Yorùbá ó ti wí ń tí ì wí. ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́ ti yín pẹ́ dẹ́. bóyá tí mo rò kọ́hún kò mọ̀ kò sì rínú mi ó lè jẹ́ kó ọ̀rọ̀ tí ń bá bọ̀ lòun fi ń wò pé ọ̀rọ̀ tí ń bá bọ̀ yìí gbọ́dọ̀ já sí pé. àwọn tí ń mìrìn ní. àwọn tí ń mìrìn ní àmọ́ sẹ́mi ọ̀dà kọ wí pé ilẹ̀ Yorùbá. bẹ́ẹ̀ ó ti bá wọn bí ìbá ti wí bẹ́ẹ̀ má wí sí lẹ́nu. ọgbọ́ àgbọ́yé bàbá. méjì ni ọ̀rọ̀ tó o béèrè yìí alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni wípé gbogbo ọ̀rọ̀ tí mo sọ ń bi ọ̀rọ̀ tó wí yìí Olúwa tó dá mi mà wípé àwọn àfáà ké ń bá wí. àwọn àfáà abẹ̀kẹ́ ń bá wí. kí wọ́n sì má sì mí gbọ́ torí wípé bàbá Sheikh Adam wà ní ọlọ́mọdéjì wí ọlọ́mọdéjì wí bàbá wí bàbá ní ọlọ́mọdéjì mi gbọ́ ọlọ́mọdéjì wí ọlọ́mọdéjì mi gbọ́ bàbá Sheikh Adam ní máa ṣe àdúrà bẹ́ẹ̀ kí wọ́n tó ṣe wáàsí. Islam nílẹ̀ Yorùbá Islam ti gbalẹ̀ ọgbọ́ Islam ti gbalẹ̀ nílẹ̀ Yorùbá dáadáa ó ti ráyè nàpá ọ̀rá yìí nàpá ó ti wà wọn a lè pé Islam kí wọ́n nígbà gbólẹ̀ Yorùbá ni àmúlùmálà ní Islam ní òjé ń dákọ̀ wípé ilẹ̀ Yorùbá ni mo fi ní gbogbo ọ̀nà báyìí ibi ọba ṣe déédéé kún ọmọ fún ẹ kún ọmọ bẹ́ẹ̀. bí ó bá ṣe dé lọ́kàn tiẹ̀ náà. kún ọmọ bẹ́ẹ̀. gbé bẹ́ẹ̀. Ọlọ́run ní kùtìlà lè ẹ̀ǹsánù. máa akífarahu. máa akífarahu Ọlọ́run ní kò ní dáa fọ́mọ èèyàn. àlè ẹ̀ǹsánù ẹnìkan ṣoṣo lọ́lọ́run wí ẹnìkan lọ́lọ́run bá yí wa kùtìlà ẹ̀ǹsánù Ọlọ́run kà á ti dáa fọ́mọ nìyàn ọmọ kà á ti dáa fẹ́yàn ọ̀hún. Ma akifarahu kí ni fi ń yà ìmúre tó ń tọ̀hún ẹnìkan ṣoṣo ní báwí ló ń kálukú máa ń tọ̀ ẹ̀yin náà kí wọ́n ṣe pé léhùn gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ń sìn nínú àkóní kò tí là lè ń sánú ó ní kò ní dá fún gbogbo yín. ìsánú sí pọ̀ ìsánú pọ̀ àmẹ́yàn kan ní gáràdì Ọlọ́run. bẹ́ẹ̀ni. bó láti wá mọ̀bí tọ́lọ́run lọ gan. Ọlọ́run ní fawailun lil musallin Ọlọ́run ní ègbé kọ́ máa bá wọn tí ń kírun òun ni abúnú wa sì tí mo sọ lánàá òun wa lámú yakuli rabbuna ma wailun ma kala rabbuka wal lazaribu lakinnahu qala wailun lil musallina ọgbàgbé alladhina hum an salatihim sahuna àwọn musallina àwọn tí ń bá wí Ọlọ́run ti padà sọ àwọn tó ń wí òun wa ní ọ̀nà nǹkan Ọlọ́run gbogbo ẹni tẹ́ ń kí Ọlọ́run ní òní dá fún yín. àsìgbọ́nù irú àsìgbọ́n ló ṣẹlẹ̀ ń bí ọ̀rọ̀ tí mo sọ yẹn àwọn àfáà kí n bá wí ìsìláàmù ni mo wí èyí dákọ̀ àwọn àfáà mo ní gbogbo ọ̀nà báyìí mo láwọn ìsìláàmù bẹ́ẹ̀ ni àmúlùmálà lọ́pọ̀ bẹ́ẹ̀ ni sí wí. lóòótọ́ ni. bó ti rí náà nù. ìsìláàmù bẹ̀ àmúlùmálà ni. àmúlùmálà ni.
Amulumala bibo. Yọ̀dà fún ọ. Ntí wọ́n ń pè lámúlùmálà, òun ni ká wo inú ìdílé kan, kí ẹ̀gbọ́n ó jẹ́ ìmáàmù, kábúrò ó jẹ́ eléré olóòṣà. Okay. Ká wo inú ìdílé kan, àbí inú àdúgbò kan, ó ti yé báwọn. Ẹni wọ́n fi jẹ bàbá àdínì, òun ni ó tún máa rajá tí wọ́n bọ́ sógun. Òun yìí náà ń bàbá àdínì. Òun yìí náà lọ́nà ẹ̀sìn sábọ̀ rẹ̀. Allah. Eléyìí ni àáfà nínú ilé. Eléyìí ni olúwo àbí kí náà wọ́n pè Àsápẹ́ọlá. Wọ́n nu fámìlì kan náà ni wọ́n jọ wà. Ẹni tí ń bọ òòṣà tí ń bọ nǹkan kan ẹ̀ tún bá a ní mọ́sálásí. Ìsìláàmù wọ́n mix nǹkan mi, wọ́n ti mix mara wọn torí wípé wọn ò gbọ́dọ̀ jọ máa ṣe pọ̀. Àwọn jàmáà tí ń kírun mọ́sálásí tá a bá tú wẹ́bùn jàmáà bíi 50 ní tó lẹ́yìn ìmáàmù 40 nù jàmáà ní tún bá wọn lọ bí òòṣà. Níta ń pè lámúlùmálà. Amulumala nọ. Gbogbo olú yìí tí àwọn àfa ń bẹ́ńbẹ́, àwọn àfa àti ń bẹ́ńbẹ́, ó níwọ̀n bá ń tí wọ́n gbọ́dọ̀ ṣe máa, wọ́n gbọ́dọ̀ ṣe kọjá wọn. Tí wọ́n bá láwọn fẹ́ pa gbogbo ẹ̀ lẹ́lẹ́ẹ̀kan náà, yóò sì da ogun lẹ̀. Òun lẹ́ẹ̀tì rí wọn ń kírun mọ́sálásí lọ́wọ́ nísìn, àwọn eléégún kan ó sì máa gbé eégún kọjá. Inú ẹni tán jọ ń kírun ń sálámà, òun náà sì mọ́rẹ́ tún lọ. Tí ó tẹ̀lé eégún. Ńlòdégún. Ẹ bá ní gbogbo ọ̀nà báwọn. Gbogbo àwọn ọ̀nà bẹ́ẹ̀. Ẹ̀rì kí wọ́n wá ní ọ̀nà abẹ́hùn. Ìyẹn wá dákọ́ lẹ̀ Yorùbá. Ẹni tí bá wá ń bẹ ní kí àti ẹ̀lò wọ́n wá wò pé bẹ́ẹ̀ ni kìíní yìí ń bẹ ní kí àwa lóòótọ́. Ẹ wo orú ọ̀fà ń bẹ òun nísìn tó ń súnmọ́ wa. Ó ti yé báwọn. Ìsìláàmù ń bẹ ń bẹ tó pure dáadáa lọ́fà. Masha Allah. Dáadáa. Àwọn àfáà sì pọ̀ ń bẹ. Ìlú tí ṣe òbílà ti jáde. Radiyallahu ta'ala. Ṣé ìmọ̀lẹ̀ kọ́hún? Ìmọ̀lẹ̀ lálá ni. Ká tó wá fa àwọn àfáà mi tí wọ́n tún ń bẹ bẹ́ẹ̀. Nílùú náà. Ìsìláàmù jọba bẹ̀. Ìsìláàmù borí bẹ̀. Ìsìláàmù ń napá bẹ̀. Ìsìláàmù ń nasẹ̀ lọ́fà. Ọ̀fà Ìsìláàmù ọ̀ráyé jòkó bẹ́ẹ̀. Ọ̀ráyé jòkó bẹ́ẹ̀. Ọlọ́run bá wa ṣàlékún dáadáa, àtàlékún àlàáfíà ara, àtàlékún ẹ̀mí gígùn fún bàbá wa ìmáàmù Ọ̀fà tí ń bẹ ńbẹ̀. Allahumma àmín, Allahumma àmín, wọ́n gbìyànjú. Wọ́n gbìyànjú pọ̀. Ìmáàmù Ọ̀fà gbìyànjú pọ̀. Ó tún jẹ́ kí ayé ó tún máa válù bí Ọ̀fà ti tó yàtọ̀ síbi tí ń bọ̀ wá tẹ́lẹ̀tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ni, ìmáàmù gbìyànjú. Ìwé lọ upgrade ìwé ẹnu ìwé ní talẹ́nu bẹ́ẹ̀. Ní talẹ́nu ní tọrọ àtowó. Ọláwo olówó ọmọlọ́màwé wọn ní gbogbo ẹ̀. Àwọn àfáà sì ń lò lú Ọ̀fà táwọn àfáà ṣiṣẹ́ òbílálà àtàwọn àfáà míì. Masha Allah. Ó ti yé báwọn àmọ́ngbà tí Màmú Ọ̀fà dé ó ti yé ó tún wà ọgà yìyára mọ́júra tààrí. New dimension. Ọ̀fà tún ọwọ́ ajá sí bí ẹ bá ti ń ròyìn Ọ̀fà pẹ̀lú owó tí wọ́n ròyìn ẹ̀ pẹ̀lú abiyì. Mímọ̀ wá borí gbogbo ẹ̀ lónìí. Masha Allah ẹ̀sìn sì borí ẹ̀. Ṣé ilẹ̀ Yorùbá kọ́? Ilẹ̀ Yorùbá ni. Ṣé bẹ̀ láwọn nígbà náà wípé ní òjì àdàkọ ilẹ̀ Yorùbá. Àwọn ilẹ̀ Yorùbá kan bẹ́ẹ̀ wọ́n gbọ́ ọ̀nà gbogbo Abẹ́òkúta yìí Ìsìlámù ti ṣe kíni? Ó ti napa. Ìwó ń bẹ́ẹ̀ bàbá. Ìwó Ìsìlámù ti napa. Àwọn afá ńlá ń bẹ́ẹ̀ wo. Ẹ̀dẹ̀ Ìsìlámù ti napa. Èyí tí òjì ń dákọ ilẹ̀ Yorùbá nù. Ní òjì ń dákọ ilẹ̀ Yorùbá nù. Ìsìlámù ṣe kíni ó ti napa. Saki ń bẹ ni. Bẹ́ẹ̀ni àwọn àfá Buhaya ń bẹ Saki tí wọ́n mọ kí ó tààrà. Bàbá tó kọ́ àbá àgbàdùnmá àfá àwẹ́lẹ́ jẹ́ Saki ni. Saki ni e. Ẹ wá wo iye àfá kí ṣe Ádámù tó wá lọ bẹ̀ kí bàbá Ṣéhù Yakubu tó tún gbé mímọ̀ ṣe ká Ádámù débẹ̀ tó wá fẹ́. Àlùfáàgbọ̀ ọlọ́kọ́ ń bẹ́ẹ̀. Àwọn àfá ń bẹ ń bàdàn àfá àwẹ̀ ẹ̀sìn ń bẹ ń bẹ. Àwọn àfá àwẹ̀ ẹ̀sìn ń bẹ ń bẹ. Èyí tí ò jẹ́ àdàkọlẹ̀ Yorùbá nù ni mo sọ pé ní gbogbo ọ̀nà báyìí. Ọ̀nà báyìí. Ẹ má wàá wí sí lẹ́nu pé ó ní gbogbo ilẹ̀ Yorùbá àwọn ẹbẹ̀rù Ọlọ́run wí bẹ́ẹ̀. Dédé tí n bá wí ni ẹ bá ń gbé yín tí n bá ti wí ẹ má fà jásà sí. Àwọn àlù kan bẹ tọ́já sí wípé mọ́sálásí rèé ojúbọ ìṣúre wọ́n fi hàn wá tá a rí báyìí ní méjì. Lẹ́gbẹ̀ẹ́ ara wọn bẹ́ẹ̀ ni bàbá. Wọ́n tó bá yẹ pé mọ́sálásí lọ fẹ́ kírun lọ́wọ́ dé àyè. Mọ́sálásí rẹ̀ ni. Wọ́n tó yẹ pé èṣù lọ bá wá. Ojúbọ ìṣúre. Èṣù ńlá kankan yìí mọ́sálásí ni ṣé kò mixi. Mọ́sálásí láyé ńlá èṣù tó wà lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí náà ṣe ráyè jòkó. Ṣé kò mixi báwọn. Èṣù tó sọ́lìdì. Ẹlòmíì sì ní tírì ń wá ni láwọn abáyé ọ̀hún. Ṣọ́ọ̀ṣì ni mọ́sálásí ni ojúbọ ni. Sáà ti mú kan. Gbogbo ntọ́ bá dé lọ́ba yá yìí. Ọ̀sìn lè kó mẹ́ẹ̀ta. Níta ń pè ní mixonu.
ó ti yé báwọn la fi sọ wípé àwọn ọ̀nà báyìí Amulumala nígbà máa dákọ̀ ọ̀nà báyìí ìwọ ṣe wá pé ìlú kan rẹ̀ ń bá wí ìlú tí ó bá rí bẹ́ẹ̀ tó bá já sí pé ìsìláàmù ó ráyè nàpá mbẹ dáadáa ìsìláàmù jòkó lẹ̀ ìsìláàmù borí ẹ̀. àmì èyí tó já sí wípé ìsìláàmù ń pọ́ gúlọ́wọ́ yìí ni kò rí bí bọ́bá lóun wọn nara wọ́n fa ìsìláàmù yá mẹ́. wọ́n lè pa àwọn ọmọ wọn mọ̀ náà pàwọ́ lérí irun. wọ́n mọ̀ náà pàrọ̀ lérí irun ni ṣé o ti gẹ́ẹ̀tì báwọn. àgbọ́yé bàbá. la fi ń sọ wípé bàbá wa rí àwọn tí ń bá ń ṣe Islam tí wọ́n tún ń ṣerú eléyìí o ti gẹ́ẹ̀tì báwọn Amulumala ọ̀hún náà nù. òun ni wọ́n á ní Ìlọrin lẹ́yìn. sọwárí Ìlọrin sọwárí Ìlọrin. orí wọn lè ń purify Ìlọrin pé àfa yín ṣe Ádámù táwọn ọmọ yìí tẹ gbèrú ṣé Ádámù ń jà fún gbogbo ilẹ̀ Yorùbá ni bàbá ò jà fún Ìlọrin nìkan. àwa náà ń jà fúnlẹ̀ Yorùbá. à ń ṣiṣẹ́ fún yín o. à ń ṣiṣẹ́ fúnlẹ̀ Yorùbá mọ̀ wá nù àwọn tí ń ṣiṣẹ́ fúnlẹ̀ Yorùbá. tààrà. àmọ́ ntọ́ba kan wípé ẹnìkan ó gbé kinní kan wá lọ ni làáfin tábà ti mú ìhùn kú mbẹ́ à ń ṣiṣẹ́ ìsìláàmù fúnlẹ̀ Yorùbá. àmọ́ ànífojúlẹ̀ kí rawasibul kufur àwọn ẹbọ àwọn nǹkan kọ́ wá gbàbí kan wọlé sí Ìlọrin la torí tọ́ba yìí wọlé bẹ́ẹ̀ òun náà ti dààmú Amulumala nù. ṣé wàá rí àfa Kọ́sìm Ìlọrin tá à ń wí yìí kì í jẹ́ páàrẹ́ ni tí ń ṣe ẹbọ kọ̀ọ̀kan lábẹ́. alágídí kọ̀ọ̀kan náà ń bẹ lábẹ́lẹ̀. ló ti ń sọ pé Ìlọrin òun kò ṣe eégún lọrin kò ṣe bọ́ lọrin alágídí ló wà. àwọn alágídí làwọn tó yẹ kí wọ́n ń jí ṣe ń kọ̀rọ̀ yàrá ẹni kò ní mà. àwọn lọ́nà òkè oko lọ́hùn wọ́n jáde kó lẹ́mìíràn. wọ́n lẹ́yìn ìlú. wọ́n sì nújú. gọ́lọ́ wọlé a sì tún jọ kírun àmọ́ ńgbà tá a ti rí wọn tí wọn ò ti lè ṣe é hàn ní ìsìlámù napa ìsìlámù ọ̀dà yẹ ìsìlámù nna yẹ. bẹ́ẹ̀ni. ó kó wọn sábẹ́ yẹ báyìí. ìsìlámù ò sì fi àṣẹ tàjá súsù ká máa lè wá wọn kí pé wọn lálẹ́ sí yàrá yín pé kò sí ń àgbọ̀dọ̀ síbẹ̀. kò sí ní táǹsì ń lọrin tó jẹ́ nǹkan ẹ̀sìn wọn ò dí wa lọ́wọ́. gbogbo nǹkan wa ẹ̀sìn la fi ń ṣe. o ti yẹ àgbọ́yé bàbá ó ti kíyà. òun la sọ pé ìsìlámù pure ẹni kò sẹ́ni tí ó wà lọrin tí ò ní gbádùn Islam. bẹ́ẹ̀ni. àfi tá a bá tara lókù. yọ gbádùn Islam. àmọ́ níbo mi bí ìgbà tí yàn ẹ pé àwọn àfáà ti ń bẹ ń bẹ láwọn àlú ọ̀hún àwọn àfáà ti ń bẹ ń bẹ sírísímà ni wọ́n gbìyànjú àti pé kí wọ́n rọ̀ fà aṣáánú Islam àti ráyà rẹ̀ kí wọ́n na àṣìá Islam òkè àmọ́ àṣìá Islam nínà òkè ni ìdá ń bẹ lọ́wọ́ àwọn nǹkan tí wọ́n gé. bábẹ́ náà wọ́n gé wọn lọ́wọ́ pẹ́ẹ́w. torí ọmọ adogun kí n fún ọ lápèjúwe irú ẹ̀. wọ́n ṣe sàádà nbì kan àfa kan ẹgbẹ́ wa ń bẹ̀ tá a fà ń sọ. bẹ́ẹ̀ ni àfa àtọ̀hún tó ń bá jọ wa ń bẹ̀ ń lọ ni. bẹ́ẹ̀ ni bàbá bẹ́ẹ̀ ni. àfa náà rí kóyà yìí ni. bẹ́ẹ̀ ni. nínú àwọn olólùfẹ́ wa ni. ọ̀rọ̀ bàbá táyé ṣe Ọlọ́run rẹ̀ mà Ọlọ́run lọ bí sàádà ọ̀dàkọ̀lù ọ̀hún. bẹ́ẹ̀ ni. ó ti yé báwọn ó ní gbé òun débi sàádà wọ́n pè òun ní wáàsí ń bẹ̀ òun bá jòkó lẹ̀ àwọn àfa ń ṣe wáàsí lọ ńgbà tó yá léegun méjì dé. lójú agbo. eégún wọlé mọ̀ wọ́n yìí sẹ̀lé eégún wa pẹ̀lú kínní ẹ̀kún eégún yìí àbí wọn lọ tí wọn ní wọn bá wọ bí sàádà wa. àwọn náà bá jòkó lérí àga. wọn bá jòkó lérí àga èwo làwọn eégún wa wọn ni ọmọ sàádà tí wọn wá wà nù. ọmọ wòlímọ̀. ọmọ wòlímọ̀. àwọn eégún wa bá gba sàádà. eégún wa tẹ̀lé wa bí sàádà. fámìlì wọn ìdílé ọmọ wòlímọ̀ eégún ni wọ́n ń gbé. ọmọ wòlímọ̀ sì ké alukurani bóyá bọ̀dá rẹ̀ ní gbé eégún. bẹ́ẹ̀ni. yóò sì lọ bí nǹkan àbúrò ẹ̀. ó dò lè jọmọ yẹ. ó lè jọmọ ọkọ ẹ̀kú wọn tẹ̀lé lọ ńgbà wọn débi sàádà ó jòkó. ó ti bá wọn làfáà yìí bá ń sọ fáwọn tó ń pè ẹ lè lé wọn àwọ̀rọ̀ lé bá a báyìí ní a lè lé wọn á da ìjà ẹ̀sìn lẹ̀ ńgbà wọn bá yarí torí wọn yọ pàrọ̀ tán yọ gbogbo ẹ̀ wàhálà dé wọn láwọn àfáà tún bẹ̀rẹ̀ wàhálà àwọn àfáà ń sí aṣọ lé kíní kan ẹ̀sà jà ara filẹ̀ báwọn náà bàbá sì ń gbowó eégún náà ń dìde òun náà fowó sí lẹ́jọ́ kọ̀ bá wọn já òun náà fa wàhálà ṣé o ti gẹ́ẹ̀tì àgbọ́yé bàbá sọ pé nǹkan báwọn ò lè ṣẹlẹ̀ ńlọrin nígbà tí ní ìsìlámù pure ní lọrin tó a fẹ́ pé àwọn ọ̀nà báyìí pé Amulumala ìtumọ̀ Amulumala nù kìí sàwọn àfa abẹ là ń pè lámúlùmálà kìí sàwọn àfa ọ̀nà bẹ̀rù ìsìlámù yẹn ni wọ́n ń rú pọ̀. ìsìlámù yẹn ti wo ó mixi. ó wọra wọn pẹ̀lú àwọn ẹbọ. yíyan rẹ̀ wàhálà táwọn àfa ń ṣe ń bẹ̀ lórí kó lè yàn ọ̀pọ̀. wọ́n ti yíyan bọ̀ ti pẹ́. wọ́n sì yíyan bọ̀ ti pẹ́. àwọn àfa ẹ̀bẹ̀ náà tó sìn àwọn náà tó ń yàn án. àmọ́ kéègbà tán. kéègbà tán. àgbọ́yé bàbá ó ti yáwọn ẹlẹ́kọ̀ọ́. ìtumọ̀ tí ń sọnù kì í jẹ́ pé bóyá àbípa ní àwọn àfa àbẹ̀ hàn rárá kọ́dà mo sọ nọ̀rọ̀ mi wípé bí ẹnìkan bá kú mbẹ̀ tó bá jẹ́ oní mixi báyìí náà tó bá kú mbẹ̀ tí wọ́n bá pe àwọn àfa àpè ẹ bá wa kí wọn sí wọn la ó ti yé àwọn àfa ó kì àmọ́ kọ̀ la ó ń tọ̀ wọn lọ́dọ̀ Ọlọ́run
Masha Allah. Wọ́n kí. Àmọ́ kò láhùn tọ̀hún. Kí ni ó jẹ́ wọ́n kí ni pé torí pé wọ́n ń pa ní wọ́n mọ́sálásí. Torí pé wọ́n mọ́sálásí ni wọ́n yọ ọwọ́ tí wọ́n kó ń bẹ̀. Àbí tán bá sọ pé àwọn ò fẹ́ kí àwọn àfà ò dá sí wọ́n yọ̀ǹda rẹ̀ fún wa. So ntí àfi ní àwọn àfà tí ń bẹ láwọn ìlú yìí náà wọ́n ń gbìyànjú àmọ́ wọ́n kéré ló ń kà sí àwọn tí wọ́n ń jẹ́ kèfèrí tí wọ́n ń ṣe àmúlùmálà tí à ń wí. So àlàyé mi nu kì í jẹ́ pé a bú ìlú kan àṣìbẹ̀yìn àfà ìlú kan ẹ̀yin náà ń ṣiṣẹ́ a tún fi yin àwọn àfà tí ń bẹ lú ọ̀hún. Ànábì ní ẹ ṣàánú àwọn mẹ́ta kílọ̀kọ̀ azizu qawmin dhalla wa ganiyyu qawmin futakara wa aliman bayna al-juhala. So bí ó ti rí nù fún ẹ̀kúnrẹ́rẹ́ nǹkan mi máa ní di tafsiri lóòótọ́ torí tá a bá tafsiri ẹ̀ kì í yé ibi tá à ń ta fà á lọ́nu. A tún fi ń kí àwọn àfà tí ń bẹ láwọn ìlú ọ̀hún wípé ẹ̀kúṣẹ́ bẹ́ẹ̀ gbà tí ìwà sọ pé àwọn àfà ìlú ọ̀hún kúṣẹ́ bẹ́ẹ̀ gbà tí ìwí bẹ́ẹ̀ òun ni òjò yé wọn. iná ni òjò yé wọn. Àwọn àfà yẹn ń bẹ nínú ìlú tọ́já sí wípé ìsìlámù ò rí bi náà apá irú àwọn àfọ ọ̀hún tó bá yẹ múrú àwọn àfọ ọ̀hún qualify wájú Ọlọ́run. Wàhálà táwọn yẹn ń ṣe ju èyí táwọn ṣe ń lọrin lọ. Bàbá yẹn tiẹ̀ sọ wọ́n ti bá wa parí lọrin. ẹ lánàbì sọ ọ́ lẹ̀ owó tó lọ pé àwọn àfọ àtàwọn máa ń bẹ ń lu kèfèrí bí wọ́n ti rí rì. Wọ́n dà gẹ́gẹ́ bí àgùntàn tí ń bẹ láàrin kìnìún erin ejò ẹkùn ìkòkò gbogbo àwọn nǹkan ni àgùntàn ẹyọ kan wà ń bẹ láàrin wọn báwọn àfọ àti rí láwọn àlú ọ̀hún nù. Òun là ń pè é pé wọ́n wà ń lu ọmọ òrukàn ìsìlámù ń bẹ nílùú ọmọ òrukàn ó ti yé ẹ máa bá a tọ́pọ̀ bẹ́ẹ̀ ó mix lóòótọ́ àmúlùmálà ìtumọ̀ àmúlùmálà yẹn ni òye àwọn èèyàn nítorí pé lámúlùmálà ni wípé ká mú èlùbọ́ ká sì mú gàrí káwá dà pọ̀ òun lọ́pọ̀ ń bẹ̀ hùn. Ẹni tí ń tẹ òun náà ni eléyìí òun lọ́gbọ́dọ̀ máa ṣe ètò bí wọ́n ṣe òòṣà lọ́dọọdún ó ti yé yóò ìtún wá sàlátù yóò wá mọ́sálásí àwọn àfọ́òsì gbọ́dọ̀ lé lásàlátù àti mọ́lá tó wọ́n fẹ́ kó kú òun bí kìíní ọ̀hún kò sí tí kú òun bẹ́ẹ̀ àmúlùmálà ní í ṣe òun lọ́wọ́ pọ̀ bẹ́ẹ̀ kì í jẹ́ pa nílọrin dáa jù lọ. a sì fọ̀rọ̀rin mọ́ látúntà àfọ̀rọ̀rin mọ́ a sì tẹ́síkíyà fúnra wa. so gbogbo ọlọ́run ó jẹ́ agbóye. àwọn ẹlẹ́kọ̀ọ́ tí wọ́n ń wọ̀ wá.